TV a wà níbi tí wọ́n ti ń jẹ ọba tuntun nílẹ̀ Ikire a wà ní pálásì Akire tí Ikire níbi tí wọ́n ti ń fi ọba Tajudeen Olanrewaju Aketula Akire tí Ikire tí wọ́n ti ń yan ọba míì tí wọ́n sì ń gbé adé àti ọ̀pá àṣẹ tuntun tí wọ́n gbé ní wọn lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun state náà Adémọ́lá Adélékè àwọn ni wọ́n gbé ọ̀pá àṣẹ fún ọba tuntun ìyún kábíyèsí ọba Tajudeen Olanrewaju Aketula Akire tí Ikire. Ẹ wo bí ètò náà ṣe ń lọ díẹ̀. Màá bẹ̀rẹ̀ sẹ́dẹ̀tọ̀ wọ́n lọ́ọ̀ tí wọ́n fẹ́ bá lù ú sọ. Láìpẹ́ lẹ́yìn jìnnà, the former deputy governor of Aketula for his good relationship MP. Ẹ̀dọ́gbẹ̀ yìí tẹ̀ ní nǹkan bá ṣe pẹ̀ yẹ ẹjọ́ ẹjẹ́ bá wà ó kúrò níbẹ̀. Bàbá wa wọ́n ṣàǹkọ́ ṣé wọ́n ti wà níbẹ̀. Wọ́n fẹ́ ṣètò tó tó àtẹ̀yẹ tó yẹ. Èèyàn bá dé fìlà, wọ́n bá ń pè é aláàjì, ó lè máa rúdú. Ìgbà wọ́n bá dé sí ẹ̀dọ́gbà náà tó máa sọ wípé bẹ́ẹ̀ ni aláàjì ni. Àwọn bàbá fẹ́ ṣètò tó yẹ kí wọ́n rí. Ògùn jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Morọ́mọkẹ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀. Irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀? àìrọ́mọbíni àbí àìróyún ní? Iṣẹ́ rẹ tí ò lọ déédé? Bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú? Yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́? Ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá? Bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà. Mọ́ rájẹ́ jẹun bí o bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ. Wá sí Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀. Bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀. Gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Morọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́. Iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. Wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816 098 7647 tàbí 0912 993 3265. Má dákẹ́ mọ́lẹ́ o. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.